Ajala ní òdà. Agbájá tá fowó rọ̀bọ̀. Amóbọ̀délé tọ́. Ọ̀pọ̀ olóṣò. Kí wá ní ìyàtọ̀ nínú ajá tó mọ̀? Àbíkẹ́, ó dẹ̀ ṣàánú mi. Ṣé ìfẹ́ rẹ̀ ń pa mí bí ọtí ni? Mo nífẹ̀ẹ́ gidi ni, kò ń ṣèfẹ́ ìfẹ́ ẹnu lásán. Natasha ń gbìyànjú. Àwọn ọkùnrin tó ń tẹ̀lé Natasha torí owó ló fi ń tẹ̀lé, ó dẹ̀ ń try láti get good relationship but. Gbogbo wàhálà tó ń ṣe kó gbé mọ́tò wá bílẹ̀ ní gbé mọ́tò wá bílẹ̀ là kò ní sí yẹn bẹ̀. Bá dẹ̀ ṣe ń bẹ jo ọ́ìlì mọ́tò ẹ̀, má dẹ̀ máa bá ọ̀gá kan jo ọ́ìlì tiẹ̀, ṣó yé ẹ. Natasha. Are you trying to tell me that kò fẹ́ fẹ́ mi? Are you mad? O máa arrange time ẹ lọ́fíìsì so that a suit iṣẹ́ ẹ. O máa ṣe gbogbo ẹ̀ déédéé ni o. Wàá mójútó ti ilé, wàá dẹ̀ mójútó ti ọ́fíìsì. O ní jẹ́ kí lómi gba ojúṣe ẹ̀ ṣe. Ìwọ ló máa ṣe nǹkan ẹ fúnra rẹ̀. Kọ́ tí mo wò látòkè sálẹ̀ Philippine Gucci lélẹ́yìí. Hello, Gucci. Oh. Pronounce it, Gucci. It doesn't matter, baby. Mara. Who are you? Ojú lè gbà mí tì fáwọn tó ní ẹ. Ẹ̀mí rẹ̀ tí edo yìí madam Kéké àti madam Àgbà tí edo yìí àwọn àdúgbò pátápátá ẹ̀mí gbogbo yín ọwọ́ mi ló wà. Ọ̀gá ẹ̀wọ̀ ẹ má bínú jàre, ọ̀fun gbẹ mí gan, tí n bá dẹ̀ mú sóbò yìí gan. Wà á kú dànù. Mi ní kú. Àmọ́ ọ̀nà fún mi ó lẹ́pọ̀, mo lè máa ń láǹfààní àti gbogbo nǹkan tẹ́ ń bá a sọ látàárọ̀. Orí ẹ̀ ti dàrú. A man can never be satisfied. Likewise a woman. Yeah! Yes! You can't do that. You can never do that. Ìrúbọ túmọ̀ sí in tí ò rọrùn fún èèyàn rárá láti ṣe. Ṣùgbọ́n téèyàn ṣe yálà fún òbí, ọ̀rẹ́ àbí ọmọ, kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ lè gbáyé rọrùn. Olóòdé bírí. Bẹ́ẹ̀ni. Ọlábìkẹ́ ló ń jẹ́. Ṣé ìbejì yẹn ni? Mi ò kí ń ṣe ìbejì. A jẹ́ pé méjì lọ́rọ̀ máa ń dá yọ̀.